but o ká má parọ́ o ti láyà ju o ilé ti pọ́njú o ti lẹ́mi ju o èmi ò lè ṣe eléyìí o. wọ́n á sọ báyìí náà láyé fárábalẹ̀ owó ló sọ́ọ̀jù láyé yìí ẹ sọ fún ẹ bẹ́ẹ̀ ni ẹjọ́ ayé tá a wà yìí tó bá ti dájú òrìn náà lọ́wọ́ wàá jẹ́ èèyàn tó jẹ́ èèyàn ó ti ṣe wọ́n dájú pa ni ló ṣe. ẹ̀mí mi ò gbélé ẹ̀mí mi ò gbélé yìí. alẹ́ wọn máa ṣe ni o lè ṣe ó simple gan o lè ṣe kí nìyẹn ò lè nà. Ifá là ó pè sọ̀rọ̀ yìí o Ọ̀rúnmìlà là ó bọ̀. Ifá là ó pè sọ̀rọ̀ yìí o Ọ̀rúnmìlà là ó bọ̀. Kí ẹ̀mí yín kí ó má ráre lórí ilẹ̀ alààyè. Ẹ jọ̀ọ́ ẹ bá mi parí òwe yìí tí ọmọdé bá dúpẹ́ orí àná. ààrẹ mi gbà. Good. Ẹ jọ̀ọ́ ẹ fún mi ní owó. Ẹ ti fi síbì kan tẹ́lẹ̀ ni Ọlọ́run á dúró tì yín. Ifá là ó pè sọ̀rọ̀. Will you be quiet? Kí ló sọ pé ṣọ́ yìí? Jọ kí ni tiẹ̀ àmì kí ló kàn fẹ́ ló dá sọ lọ́wọ́ ń bẹ̀ à ń sọ̀rọ̀ owó ohun tó dá sí ló kàn ẹ̀. Oh my God! Ìrìn tó rò pé fẹ́ rìn mo ti rìn rí wò ó wo bí mo ṣe bẹ̀rẹ̀ rèé. Ẹ káàbọ̀ àǹtí onírìnrìn ìṣìlẹ̀ṣẹ̀ kí ló dé látàárọ̀ tí mo ti ní kó lọ bá mi gbowó wá. ẹni pé tí màá ti lówó gbà kí n má padà wálé mo dẹ̀ jókòó tí wọ́n ti wọ́n dẹ̀ tún fún mi lówó nǹkan pàápàá. Ẹ tún lówó gbà wálé ẹlẹ́rìnrìn ti yín lọ ẹ̀ ní sọ pé ọ̀ fún yín lówó onírìn òṣì ó ń bá ẹ lọ. ẹ wo ìyá pé o mẹ́ta látijọ́ yìí. kò lè yá àwọn tó máa yé ṣẹ́rí látìgbà tí n ti lọ sẹ́kọ̀ọ́ èkó ni ti ti wà ń sìn èkó ni ti tẹ̀ ń sọ ń sìn èkó ni ti tẹ̀ ń jẹ́ ń sìn ṣẹ́rí kò yí sí kí hàn tó lè ṣoríire lẹ́kọ̀ọ́ ṣẹ́rí tí n ti dẹ́kọ̀ọ́ tí n ti jẹun lẹ́kọ̀ọ́ tí n ti ń gbọ́n lẹ́kọ̀ọ́ tí n ti ń wọṣọ lẹ́kọ̀ọ́ tí n ti ń sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ tí n ti ń sọ gbogbo èdè lẹ́kọ̀ọ́ ṣẹ́rí èló ni ti ti jẹ tẹ́lẹ̀. 335. ní ti jẹ tẹ́lẹ̀ ti jẹ owó tó ti pọ̀ tó yẹn mélèyè ló ní ti jẹ bẹ́ẹ̀ yẹn. eléyìí 140 ó jẹ́ 330. ẹ náà sọ pé 500. ṣe rí kò sí owó mi àti bòjú mi àti báàgì àtàṣọ mi mo kó sọ́dọ̀ àwọn boys bẹ́ẹ̀ ẹ̀mí tiẹ̀ mọ̀ kí n máa yá bí ṣe rí tí wọ́n fẹ́ kẹ́ help mi ni pé ẹ máa rán ọmọ yín tẹ̀lé mi ó máa gbowó wá fún yín sì kò ní pẹ́ rárá ẹ wo bí ẹ jẹ́ ká kúkú pa gbogbo ẹ̀ kí gbogbo ẹ̀ kúkú jẹ́ 1000 títí fún wọn ní 1000 tó bá ti tẹ̀lé mi mi á ti jẹ́ kó yé wọn pé títí yá 500 àti títí jẹ́ 500 ó jẹ́ títí wọn san 1000. èkó ni dídẹ̀ ń sọ sí. bẹ́ẹ̀ni èkó ìlágbára. ìjọsọ ní 500 bẹ́ẹ̀ yẹn. ẹ wò last owó tó wá 500 tó wà lọ́wọ́ mi nìyẹn kò dẹ̀ sí púpọ̀ lọ́wọ́ mi. má fún ẹ mo máa fún ọmọ mi tẹ̀lé wọn gba 1000 wá. kò mọ mi ní ọmọ tó máa fún ẹ ní dáì wà á rí bẹ́ẹ̀ tí ń sẹ̀kọ́ mi ti wà lẹ́kọ̀ọ́ sí. bẹ́ẹ̀ni. èkó ni dẹ̀ ń gbé sí èkó ni mi dẹ̀ ń sọ tí pẹ́ lẹ́kọ̀ọ́ gan ni o. ó máa yọ sẹ́ ọgbọ́dọ̀ yọ. ó jà 500 àti 500 tẹ́ ajẹ́ 1000. ajẹ́ 1000 a tún fún òun ní 200. ẹ wo bí ẹ jọ ẹ má bínú ṣe rí níbi tí àwa wà àwa ò kí ń sọ ọ̀rọ̀ òṣì o èkó la dẹ̀ ń sọ ńbẹ̀ ń sìn o tí n ti wà lẹ́kọ̀ọ́ la ti ń sèkó wọ́n ń sọ ọ̀rọ̀ òṣì o èkó la ń sọ o. má pẹ́ ọ́ má yẹ kó dàbí tẹ̀kọ́ no problem. máa bọ̀ máa bọ̀. ẹ̀yin lè dẹ̀ wá gbọ́ ikú ṣàrò kùtùkùtù ẹni bá mi gbówó mi. ibùdó àwọn òkú ló ń lọ o ibùdó òkú. ọlọ́kùnrin ọlọ́run máa ní tayẹ̀pẹ̀ sí gàrí yẹn ẹni bá mi gbówó mi. ṣé kí n má parọ́ fún ẹ ó lọ́yà o ibùgbé mi rèé àárín àwọn òkú ni mò ń gbé. fantastic. a jẹ́ pé níbọ̀ lèmi àti yín nìyẹn tó pé bíbá ilé mi. mo ò ṣeré o mo ti kú òkú ni mí mo ti kú ti pẹ́ òkú ló ń sọ̀rọ̀. òkú ni yín o ẹ̀yin ará mi àlejò tuntun ti wọlé wá ẹ wá ṣàríyá fún un.
ẹjọ́ tó lọ ẹjọ́ tó lọ ẹwọ ẹ jẹ́ kí n já yín gangan ẹ jẹ́ kí n já yín ṣẹ́rí èmi wò pé ṣẹ́rí àti jẹ ni mò ń bá káàkiri kìí ṣe kí wọ́n pé kiri ẹjọ́ tó lọ ẹjọ́ jọ. ẹ wo ó jọ́nà àti jẹ o jọ́nà àti jẹ o ìwọ ọlọ́kùnrin kẹsàn-án tó máa wá sórí sàárè mi mi ò dẹ̀ lè tó kú náà tó lọ lọ́fẹ̀ẹ́. orí lòkú lẹ́yìn rí lòkú yẹ. àná ọ̀gbẹ́bírì ni ọ̀gbẹ́bírì ẹjọ́ bá yẹ. ẹ̀dá tó bá ti lè rò pé òun lòun gbọ́n jù irú wọn ni bàbá ńlá òmùgọ̀ ṣoré mi tó ń wo èyí àbára méjì ni tó bá jẹ́ pé mi ò ṣèfẹ́ àwọn òbí mi. ṣùgbọ́n mo kò mi nífẹ̀ẹ́ dáadáa mo nífẹ̀ẹ́ gangan ni o ó dà tó bá jẹ́ kó ṣeé ṣe ni bí kì í sọ ìdánmọ́ ni. Thank you, ma. téèyàn bá ṣí ní òkú ní báyìí in fact tó bá fẹ́ ọmọ mi á máa dàbí ìgbà tó yẹ pé bóyá mo tún ti bí ọmọkùnrin kan sí mi torí tó máa fi jáde láyé òní lálàpọ̀ òní ìyàwó ní bàbá. Thank you. bọ̀ mo wá fẹ́ béèrè ọ̀rọ̀ kékeré kan lọ́wọ́ ẹ̀. Okay, ma. now tó bá ní ìyàwó tán bóyá o ti fẹ́ ọmọ mi ẹ wá ní òde kan tó ṣe pàtàkì tẹ gbọ́dọ̀ lọ ẹ̀yin méjèèjì ẹ ti wá múra ẹ ti dénú mọ́tò kíyàwó ẹ máa sọ fún ẹ wípé ẹ nílè lọ mọ́ wípé òun fẹ́ kẹ́ padà sílé jọ torí Ọlọ́run how do you think you are going to feel. Èmi àti ìyàwó mi fẹ́ jáde ìyàwó mi wá ní pé ká má lọ síbi tá ń lọ. ó lè lọ mọ́. Lọ́mọ nìyẹn dẹ̀. Yes now no mo kàn lè béèrè lọ́wọ́ ẹ̀ pé okay ìyàwó mi o kí ni reason tó fi ní ká má lọ ó ṣá mọ̀ pàtí múra tán so bọ̀ tó bá ti wá sọ fún mi pé náà ó kàn feel like pé ká kàn wá nulẹ̀ ká má ṣe fàájì kò sí nǹkan kan bí ta fẹ́ lọ yẹn then we are not going. A máa wà nulẹ̀ pẹ̀lú ìyàwó mi ni. Kí ni mo fẹ́ lọ ṣe? Obìnrin sọ̀rọ̀ òkà kún. Obìnrin. Obìnrin sọ̀rọ̀ òkà kún níbi tẹ̀tí múra tẹ̀tí bọ́ síta tẹ̀tí dé ní mọ́tò ó wá sọ fún ẹ wípé kẹ́ má lọ mọ́ obìnrin sọ̀rọ̀ òkà kún. She is not just ordinary obìnrin again. Ìyàwó mi là ń sọ̀rọ̀ pẹ̀ àti jọ ń share same heart. Goriola bí mo ṣe ń wò ẹ́ yìí kó má jẹ́ pé nígbà tó bá fẹ́ yàwó tán á wá di pé gbogbo nǹkan tó bá wà nípa iṣẹ́ ẹ̀ your company and all of that wàá máa share pẹ̀lú ìyàwó ẹ̀. Yes. Báyìí pé bẹ́ẹ̀ ló ṣe máa ṣe o. Yes na mommy. Ṣé mo máa hide nǹkan fún ìyàwó mi ni? She's my wife, my love, my everything. She's my life. So kò sí reason fún mi láti máa sọ pé mo fẹ́ máa hide nǹkan fún tí n bá ti hide nǹkan fún ìyàwó mi mo ti kú nìyẹn náà. We are one. So ó máa ṣẹ̀ṣẹ̀ máa gba go ahead lọ́wọ́ ìyàwó ẹ̀. Of course. Are you saying that you are not going to keep some things away from your wife? Bàbá mọ́mí mi gbọ́dọ̀ dá nǹkan ṣe mọ́ ọjọ́ tó bá ti jọ sọ wápò àti dẹyọ kan. So you will expose everything to a woman? A woman? She's not just ordinary woman again. Ìyàwó mi là ń sọ̀rọ̀ pẹ̀ àti jọ ń share same heart. Mi lè hide nǹkan fún ìyàwó mi. Wà wá pé gbèsè ayé ẹ lóbìnrin lọ́wọ́. Of course, mom. Yes. Really? Yes, mom. Ó dà tó bá lọ lóyún ńkọ́ tó dẹ̀ ṣì wá school báyìí. Tó bá jẹ́ pé bọ́ọ̀lù ṣe fẹ́ náà nìyẹn tí ìyàwó mi bá lọ lọ sí àdáwọ̀ good to go a máa sáré ṣe gbogbo nǹkan tá a máa ṣe náà nìyẹn ọmọ káàbọ̀ nìyẹn mi ṣáà lè sọ fún ìyàwó mi pé kò lọ ṣe yìí. Really? Yes, mom. Ṣé mo tó bá jẹ́ pé ṣe náà ti ṣẹ́rù àwa iná ìdànù báwo lè ṣe fẹ́ wà láyé. Wà lálùbáríkà tó bí sí. Lágbára Ọlọ́run ìwé tó ń ká ìwà fi ṣe nǹkan. Tó bá ń wáṣẹ́ iṣẹ́ àwọn ọmọ ẹ̀ nígbà tó bá tó àsìkò tó bá parí ilé ìwé yìí iṣẹ́ wọn máa fi máa wá ẹ káàkiri ni o orí ẹ ò ní burú o ẹlẹ́dàá ẹ ò ní gbàbọ̀dé tó bá ṣe ń pè ó máa jẹ́ ni o ò ní ṣìṣe o orí ẹ máa kan òkè o orí ẹ máa gòkè lọ lágbára Ọlọ́run. Àyà mi ti kọ́kọ́ já pé kí ni mo ṣe torí mi. lẹ́wọ̀n nọ́ńdà tó ọ̀nà tàbí ọ̀fẹ́ mọ àwọn nǹkan kan ni inú mi dẹ̀ dùn tó jẹ́ kí n mọ̀ wọ́n. Thank you, ma. Have your drink. Ó yẹ kó jẹ ti ready. Àwọn tí ẹ ṣe. No, you have to eat. Mọ́mí ẹ No, má. you have to. I insist. Ẹ jẹ́ kí n lọ kitchen fúnra mi. Ẹyin rá èmi ni mo máa sá. Ràn mí lọ́wọ́. Ràn mí lọ́wọ́ báwo ló ṣe ń ṣe báyìí? Kí ló dé kí ló ṣe é? Ṣé mi ò tó bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni? Ẹ mú mi, mo ti sọ fún yín. Mo sọ fún yín pé mo ti lẹ́yìn tí mo fẹ́ fẹ́ tí mo nífẹ̀ẹ́ tó náà dẹ̀ nífẹ̀ẹ́ mi. Mú mi ẹ mọ̀ náà. Mú mi ẹ wo ohun tí mo fẹ́ ṣe nìyẹn. Àánú ẹ ṣe mí pẹ̀lẹ́ ni tó nífẹ̀ẹ́ tó sọ. Mo nífẹ̀ẹ́ mo ṣe kinní kan mo ní mo ti bẹ́ẹ̀ ẹ̀rọ kan tó dáa
mo ti bẹ́ẹ̀ rẹ́ni tó jẹ́ wípé ọjọ́ iwájú ẹ máa da pẹ̀lú ẹ̀ ṣé àwọn ọkùnrin yìí sì ló ń sọ rẹ̀ ló sọ pé o ti lẹ́ni tó fẹ́ fẹ́. ṣé o mọ̀ pé kò sáfùnrin ń ta mọ́ olórí burúkú ló kù ó lọ sórí gbogbo ọkùnrin tó kù sí nínú 100% tọ́lọ́hún ni wàláhì tá bá rí ọkùnrin 90 kò tó dáa 90 kẹ̀ ń fẹ́ sọ pé tá bá rí 10 90% tó kù olóṣì ni wọ́n. ọkọ tó yẹ pé èyí tẹ̀mí bẹ́ẹ̀ rí mo bẹ́ẹ̀ ṣe exam fún ni gbogbo tó rí tayọ wọn àfẹ́yàwó mélòó lórí inú wọn tó ti níyàwó ó fẹ́ gbé ẹ kó gbé ẹ jùlẹ̀ níbi gbogbo wọn ṣe ń ṣe nìyẹn. èmi náà ti rí ìtó jẹ́ pé mo rí wípé náà tó lè pé ó máa fẹ́ ẹ nìkan ó máa fẹ́ ó máa gẹ̀ ó máa tọ́jú ẹ irú àwa yìí náà inú wa máa dùn láti sọ wípé tẹ bá rọkọ ọmọ mi a máa fi ẹ yangàn ni kí ló dé tó ní fáládùbárí kàrú yẹn. ẹ mú mi ó yẹ kẹ́ wò ẹ máa wọn ọkùnrin asọ̀rọ̀ àná di bá mi ni ẹ wo àwọn ọlọ́mọ nípa dé egun wọn tún bá dé ogun mọ́ wọ́n mi ẹ wo èmi ò. mo ti rí mo mọ̀ pé bọ́rọ̀ ọkùnrin ṣe rí nìyẹn bọ̀ sórí eléyìí fúnra mi ni mo wá díẹ̀ kúlẹ̀ ó dà mo tún ṣe àwọn exams kan fún nígbà tó wá dé àló yà mí lẹ́nu mo wò pé ṣé pẹ̀lú ọkùnrin báyìí ṣìkù láyé ó mo ṣe wò wípé ìwọ náà àbọ̀rọ̀ mi ò yẹ kí ìwọ náà tiẹ̀ rí bí ire fìtì mo fẹ́ kó rí bí ire fìtì ni. mọ́mi tó bá ṣẹlẹ̀ ẹni mo máa dá sí lọ́rọ̀. àní kò lè ṣẹlẹ̀ ṣé bí mo ti wò ó dáadáa ibi tó dáa ni mo fẹ́ kó fẹ̀yìntì sí ni gbogbo òbí ló fẹ́ kó jẹ́ pé ibi tọ́mọ òun bá máa wọ̀ báyìí ibi rẹ̀ àwọn ọkùnrin yóò gbádùn ọlọ́run ló mọ tó ṣe wọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta ibi eccentric ni ṣàánú mi torí ọlọ́run. bòṣọ lọ́lá lùbárí kàtẹ́ mi rí ìwọ gbà yẹ̀wò ni wàá dúpẹ́ lọ́wọ́ mi máa bò jẹ́ àmà sọ̀rọ̀ náà. ìyá ọmọ láìbọ̀dún mi come on èmi máa ń appreciate nǹkan tẹ̀ rí ọjọ́ ọkùnrin ọjọ́ obìnrin kó hands ṣé ọ̀rẹ́ sàn tí wọ́n bá tún wá fine ṣé ìgbà kó tún wá mara mú come on bọ̀bọ̀ yẹn hands. bọ̀ ṣé o believe pé bọ̀bọ̀ yẹn fine. bọ̀bọ̀ tari. kí ló yẹ tó yẹ sọ bẹ́ẹ̀. reason is that o fine jùlọ. Stop now. Ṣé o parọ́ ni? That's the truth. Thank you, though. Thank you, Bo. We'll try. But do you know one thing? What's that? Mom see me like a gidi gan. Yeah, I know. Èmi náà like wọn. But tí mom sì bá ń sọ̀rọ̀ ẹ̀ pé o nice, o are caring, mi kọ́kọ́ gbàgbọ́. But when I get close to you, mo rí pé o mọ bó ṣe ń ṣètọ́jú obìnrin. You are the type I want. Thank you. You are nice. Thank you. I really appreciate you. Thank you. You know I like you so much. I like you too now. To start with, mo really appreciate gbogbo nǹkan tí mọ́mí máa ṣe. You're welcome. Ṣùgbọ́n reason, àwọn fúnra wọn máa ń treat mi bíi pé àwọn náà bí mi. So every day, each time tí n bá ti rí wọn, wọ́n máa bá mi sọ̀rọ̀ tí màmá mi gangan máa bá mi sọ. She understand? So that's why I just have to take care of you. Tí mi bá ti fẹ́ jẹ̀bi Ọlọ́run. So ẹ̀tọ́ mi ni mò ń ṣe. There's nothing like pé mo appreciate bó ṣe ń ṣe sí mi. No, duty mi ni, so I just have to do that. She understand? Ṣé wá rí fact kan tó rìn mẹ́rin? Ṣé o rí gbogbo ọkùnrin ní ayé tí ò bá ti tọ́jú obìnrin? Is either you take it or leave it. Wọ́n ní yàtọ̀ máa jẹ lọ́rùn. To God. Oh, because obìnrin ló bí wa. She understand? So gbogbo iye oṣù tán fi gbóyún gbogbo nǹkan sovereignty yẹn ti pọ̀ jù. So èèyàn láti máa kẹ́yìn máa gẹ̀yìn because ẹ yàtọ̀ sẹ́yìn tẹ́ bá lọ jábọ́ come on èèyàn gbọ́dọ̀ jìyà lọ́rùn. So mi ì dẹ̀ fẹ́ kó ṣẹlẹ̀. So stop saying thank you. Come on. I think I'm lucky to have you. You can say that again. I appreciate. I appreciate you. You're welcome. I love you. Thank you. I appreciate. Thank you. Yeah, ibo ló fẹ́ kí n gbé ẹ lọ. Yeah, I take a person like I must stop. Kí ló ṣe yẹ? Hope you are fine. Kí ló fẹ́? Ó wù mí kí n gbé ẹ lọ sí parking kákan lọ ṣe fàájì lọ́jọ́ kan. Ọmọ rẹ̀ yẹn ṣùgbọ́n kí mi kàn like shape tiẹ̀ because ó láwọn kankan mọ̀ ó ṣe pé tiẹ̀ jáde tó tiẹ̀ bọ̀. ó ní ó ń fọwọ́ ṣe pé ó ní shape jọ kí ló ní tèmi ò ní. No nǹkan tí mò ń sọ get má come on now. Ṣorí shape tiẹ̀ tí mò ń sọ ni pé tọ́jú ẹ náà máa fi ọ eight you understand but ìyẹn kàn unique bá kan ló nǹkan tí mò ń. bó ṣe ń ṣọwọ́ yẹn ó wà embarrassing. mo wà ní kò yé máa jọ owó kí ló ṣe tó ń jọ owó.
Baby, who is this? Tomiwa, má bínú. Kíkẹ́, Tomiwa ni ìyàwó mi. Tomiwa, Kíkẹ́, she's like a sister to me. Okay. Kíkẹ́, my wife. Your wife? Yes. So, Tawale Missy. Hey! Kí ló ṣe? Ọkọ ń bọ̀ ó tí ó ń ṣe bẹ́ẹ̀ tó ní home training. Kí ló ṣe? Excuse me. Will you shut up? I'm talking. Tomiwa, má bínú. Jọ̀ọ́ torí Ọlọ́run. Kíkẹ́, bọ̀wọ́ gbọ́ nǹkan tí mo sọ ń sìn náà. Bó ṣe sound yẹn, ó ti ń sound rude. Mo sọ fún ẹ pé ìyàwó mi lèèyàn. So at least ó ti yẹ kó jẹ́ pé respect tó bá fún mi ló yẹ kó fún. Mo ti sọ fún ẹ tell me that number. I can't marry you. I can't. Ọmọ kékeré ni ẹ náà. No, bó ṣe ń pè mí lórúkọ kò ń ṣe pé tẹ́ mi lọ́rùn, but I just have to take that because of your mom. Darling, jẹ́ kí n ti ẹ̀kẹ́ lẹ́yìn. O ní home training o. O kàn ń bọ̀ from nowhere. Òun débi bá ń pe Jídé. Is he your mate? Kí ló ń ṣe é? Ìwọ mo kó bàtà gíga sẹ́sẹ́, o fi pé torí o ti ga yẹn, o fi pé o ti arrive, o ti dàgbà. Débi tó yẹ kó máa ní ọkùnrin kéré. Please, just get out. Get out! Má lọ náà. Bó ṣe rí àwọn ọmọ tó kọ́ tí ò tí yọ lábẹ́ ìyá wọn tó kọ̀ tí ẹ̀ yá tó gbókò. Tomiwa, stop. Ọ̀rọ̀ tó sọ sí yẹn ti pọ̀ jù náà. Baby, ó yẹ kó mọ̀ pé inú ti bí mi, ọmọ yẹn rude náà. Àwọn bóyá débi báyìí tó ń bá mi sọ̀rọ̀ anyhow. Kí ni problem ìwọ bèbí yìí náà? Ẹkún òṣìwò ló ń sun látẹ̀kọ́ tó kàn ké tó dákẹ́. Ṣó fẹ́ para ẹ̀ nítorí bọ̀bọ́ yìí ni? Kí ni problem ẹ? Kí ló ṣe problem? Ṣọ́rọ̀ yìí ni àbí mi? Ẹ jọ̀ọ́, ṣé bébì ṣì wà lórí ọ̀rọ̀ yìí ni? Ó ṣì wà lórí ẹ̀, ẹkún ló ń sun látẹ̀kùn tó fẹ́ para ẹ̀ nítorí bọ̀bọ́ tí ò rí ti ẹ̀rọ. Ṣé kò tó torí ni? Ṣé kò tó torí? Jọ̀jọ̀ gbé gbogbo ẹnu ẹ̀ sàn. Kí ni problem ẹ ná? So kí ni big deal? Ṣé wọn nìkan ló máa kọ́ bá obìnrin lọ́dọ̀ boyfriend ẹni? Èdè sọ̀rọ̀ bí pé ẹ̀mọ ìfẹ́ tó wà láàrin mi àti Jídé. Èdè sọ̀rọ̀ bí kò sí ọkàn tó ṣe gbogbo ẹ̀kọ́ ṣé ó ṣàjòjì sí yìí ni. Wá, let me tell you one bitter truth. Tó bá torí ọkùnrin ẹyọ kan kú, igba ọkùnrin ó máa kọjá ní sàárì ẹ̀, ó dẹ̀ ń kí òun ké bí arìndìn. Èmi ò lẹ́kùn gba àwọn rubbish tẹ́ má bá mi perform nílé yìí o. Èwo ni gan? Kí ni nǹkan tó tó kára mọ́tò rẹ̀ kára mọ́ làtàrọ̀? Èwo ni rubbish gan náà? Wọ́n tún gun orí ẹ̀ pa. Ó tún wá sọ̀rọ̀ òṣì onífẹ̀ẹ́ olóòfẹ́. Love wèrè wo? Love tó ti kú látàyè 90th century. Wo títí a gbé ẹnu ẹ̀ dákẹ́ kó jókòó ká máa ṣeré tiwa. Tó bá ṣẹlẹ̀ ẹni mo máa dá sí lọ́rọ̀. Àní kò lè ṣẹlẹ̀. Ṣé bí mo ti wò ó dáadáa? Ibi tó dáa ni mo fẹ́ kó fẹ̀yìntì sí ni. Gbogbo òbí ló fẹ́ kó jẹ́ pé ibi tó ọmọ òun bá máa wọ̀ báyìí bí. What is wrong with you? Do you understand what I'm talking about? What is it that you don't understand? I am telling you that my daughter is in love with you. It's impossible. And you're telling me you don't understand. What is it that you don't understand? Fine, she used to come to my house. But èmi àti ẹ̀ ò fẹ́ra, ó ṣe ìyàwó mi. Ẹ bèrè lọ́wọ́ mi fọwọ́ mi kàn rí náà. Báwo lọ bọ́ ṣe máa wá sílé ẹ̀? Nígbà tí ò ṣe pé ò ti ya wèrè. Orí ẹ̀ ti fọ́, ayé ẹ̀ ti bàjẹ́. Ọmọ tó dàbẹ́ ẹ̀ á wá ẹ̀ wá sílé. Wàá lè máa tún sọ fún mi confidently pé ìwọ ò fọwọ́ kàn. Are you mad? She's not my wife. Ṣé ò ya wèrè? Lọ́mọ tó jẹ́ pé tó bá sùn tó bá jí ìwọ ló rí. Kó tó jẹ kó tó mu ìwọ ló rí.
ọmọ tó yẹ kó tó bá wà ní bathroom tó bá wẹ̀ ó máa rò pé wọ́n ló ń wẹ̀ fóun. Mommy, it's not your wife. it's possible now. Fine, she used to come to my house. But I don't love her. I don't love her. Are you mad? No. Nígbà tí mo pín ẹjọ́ kò tí mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣé o rò pé ṣeré ni. I was only testing you. Mo tẹ̀lé wípé I was only testing you as a man. Nígbà tí mo dẹ̀ ṣe yẹn tó yes, I went and spoke with her. Mommy, boy, sọ fẹ́ mi pé ẹ fẹ́ ń test mi torí pé ẹ fẹ́ lọ bá mi bá sọ̀rọ̀. I don't send you. Do I have to? Mo bẹ̀rẹ̀ ni, do I have to? Now she's in love. Ó wá sọ ìtọ́kùtọ̀ fún mi pé she just comes to my house, she just a kidney come. Are you mad? Mommy, ẹ má jẹ́ ká dà pọ̀. I don't love her. Then I can never love her. You will love her. You will love my daughter. Mommy, I can't. Because she's already in love with you. Wọ́n tó bá gbà ní líle. Mommy, my neck. Tó gbà ní rírọ̀. Máa ṣe ní agídí ayé fún ẹ. Má jẹ́ kí n rán ẹ lọ síbi tó fẹ́ lọ. Ikọ́ máa wà tó bá jẹ́ pélé ìdí ni. Ikọ́ máa wà láàrin yín. She wants you have to love her back. What are you saying? Mommy, I don't. Kí ló ṣe ẹ? Kí ló ṣe báyìí? You have to love her. I do. You will love her. You will love her. You will love her. Say. Mommy. I want you to be saying I will love her. I can't. You will. I don't. You will love. Má bínú mo rí kọ̀lẹ̀ kí ló ṣe. Túndé ṣó ń bá mi jà ni ojú ẹ̀ kọ́rẹ́ lọ́wọ́. No, mo kì í ṣọ̀rẹ́ náà. Actually nǹkan tí mo fẹ́ rẹ fún náà kò pọ̀. Túndé bó ṣe mọ̀ pé láti kékeré lèmi àtẹ tí ń bá ìfẹ́ wa bọ̀ tá a fi lọ sí secondary school institution days wa. Mo feel pé no one can know you better than I do. Kò dẹ̀ sẹ́ni tó tún lè mọ̀ mí ju bó ṣe mọ̀ mí lọ. Mo wá fẹ́ rò pé ibi tèmi àti ẹ tá a fi relationship wa sí, I want us to start all over again. They ká tún bẹ̀rẹ̀. You know I love you and I really do. Kíkẹ́ stop. Má sọ fún mi pé nǹkan tó ń sọ ni pé kémi àti ẹ máa padà fẹ́ra wa. No. Over my dead body. Ìyẹn ò lè work mọ́ mẹ́rin. Má bínú jọ. Ṣé o rò pé gbogbo school kan ló ti mọ nǹkan tó ṣẹlẹ̀ sí ẹni? Everybody ló mọ̀, kò sí nǹkan tó pamọ́ nù ẹ̀. Gbogbo bí mọ́mí ẹ̀ ṣe ni kò lọ fẹ́yàn tó máa fẹ́ kó fèmí lẹ̀. Gbogbo bó ṣe bóbìnrin lẹ́gbẹ̀ẹ́, gbogbo bó ṣe ṣe ń ṣekúṣe, everybody ló mọ̀ now. No, Túndé, you are getting. Will you shut up? Má bínú jọ, ṣé mo mọ oyún tó ti ṣẹ́ fún bọ̀bọ̀ yẹn? Má bínú, ṣé mo mọ iye ìlòkulò tó ti lò ẹ́? Ṣé mo mọ iye ìgbà tó ti gbó ẹ mọ́lẹ̀? Wọ́n expect kí mi gbé ajáde apẹ̀rẹ̀ sílé. Má bínú jọ, ṣé kí n tún padà máa fẹ́ ń sìn kí n má tó lè bá ẹ rìn káwọn ọ̀rẹ́ mi máa fi mí ṣe ẹ̀yẹ? Ṣé bí torí nǹkan tó padà sọ́dọ̀ mi ni pé bọ̀bọ̀ yẹn ti jẹ́ ń jẹkújẹ, ó ti lò ẹ́ ńlòkulò, ló ṣe rántí èmi, àbí? Torí ó pàdé obìnrin lọ́dọ̀ ẹ̀, ọmọ tó ń cruise lọ́wọ́, yẹn ló ṣe rò fíìpù lè padà sọ́dọ̀ tèmi. Náà kò lè work mọ́. Kàkà kí mi Babátúndé kí n padà fẹ́ wọ Kíkẹ́, máa lọ fún òmìnira ajá òyìnbó, máa máa fún lóúnjẹ, wo ni dọ̀tí aṣẹ́wó. Today, you are getting. Àpò tí màmí báyé mi jẹ́. Mami wo? Kíkẹ́ tó lọ. Kíkẹ́ náà. Ọkùnrin Kíkẹ́. Hello? Hello ma. Mọ́mí ẹ kalẹ́ ma èmi ni. Ẹ kalẹ́. Mọ́mí. Kí ló ṣẹlẹ̀? Ìgbà tá a máa wọlé sí i, ọmọ yìí ti pokùnso. Ó ṣe kí ni? Ó ti pokùnso. Ó pokùnso àbí? Ẹ má bínú o, please come again. Mi sorry, I don't understand you. Ó ṣe kí ni? Ọmọ yìí ti pokùnso. Sí ilé aṣèdè lálẹ́ yìí ni.
pé tó bá jẹ́ pé mo ṣèfẹ́ inú mi gẹ́gẹ́ bí òfin kọkànlá ṣe sọ mi ìbá ṣì wà nínú ayé kí n máa jẹ̀gbádùn ayé. Àǹtí abara méjì ẹ wo bí èmi rò pé kébì gbá yín ni ẹ̀rẹ̀ ti gbá mi 50-50 ó dẹ̀ ti lọ kó sí pé bí agbé kínní ló ṣì tì nù yẹn ẹ̀dá mi gbọ́dọ̀ sáà ní àwọn èèyàn mi kí n lọ jọ́ ìwọ̀n. o ò lè tí ì padà. kí ló ti lé. oníṣẹ́ tó fẹ́ bá èmi kọ́ wo sí jẹ́ nǹkan tí mo fẹ́ ṣe fún yín o ẹ jẹ́ kí ẹ máa lọ jẹ́jẹ́ mi ò ní nǹkan tí mo fẹ́ ṣe ṣé kí mi àti yín máa jẹ láṣepọ̀ ọlọ́gbọ́n ni yín ẹ̀fẹ́dẹ́gbọ́n máa mú mi mọ́lẹ̀ kí mi àti yín jẹ́ máa láṣepọ̀ kí abala méjì àti ẹni tí ó sì pé ní ọmọkùnrin gẹ́gẹ́ kí mo náṣẹ́rà tẹ̀lé wọn kẹ́ mi gan wọn ò dẹrùn ẹ̀ wọ́n fẹ́ kẹ́ kájọ máa ṣe kínní láéláé mi ò lè bá òkú ní nǹkan kan pọ̀. tí ò tiẹ̀ lẹ́bùn kankan ni. mi ò lẹ́bùn mi ò wà talented. ìkọ́ni wá ṣẹ̀ṣẹ̀ dé ni o ìwọ dẹ̀ ló máa ṣeré fún mi. ṣeré fún wọn ṣé èmi jó ní tíátà ni àbí rí eré wo. ó máa kọrin fún wọn ni o. máa kọrin fún wọn wà sí ọ̀ǹdẹ̀ lèmi àbí mo jẹ́ bàṣọ ọ̀gọ́ mi Saheed Òṣùpá èmi ò lè kọrin bẹ́ẹ̀ nìkan kan. ó fẹ́ òkò nǹkan tó máa ṣe nìyẹn. wá gbé mi mi ò lè kọrin bẹ́ẹ̀ nìkan kan o èmi ò lè kọrin bẹ́ẹ̀. àti bàdé mo fẹ́ kọ́ pọ́n mi lé cause ìwọ la torí ṣe. all the calculation to get inspiration no for jubilation in this nation. okay kí n dájí tọ̀nà o. mo ti dọ̀mọ́ Allah ọmọ ọlọ́pẹ́ ni mí mo ṣọpẹ́ gbọpẹ́ because apá ti jábọ́. Money mo dúpẹ́ alhamdulillah mo gbọ́ pẹ́ wá tẹ́bí bá mọ̀ nùrọ̀ mọ̀ pẹ́ dá junction to junction mo gbọ́ pẹ́ wá díṣẹ́ òkú máa dúró òyà dáṣẹ́ èèyàn sọ̀rọ̀ clever boy Paloma nídìí tí mímọ́ kan fàndé yẹsà gbọ́ pẹ́ wá táwọn kàlí tó àwa dúpẹ́ mímọ́ lòlúwa. Màá balẹ̀ ọba jẹ́. Káàbọ̀ ságbàlá mi. Ẹ kú lé. Ǹjẹ́ o mọ ìdí tó gbé ẹ débi? Èmi àti yín ti sọ yẹn adẹ̀ ti kó lórí ẹ̀. Gbogbo ohun tó wà nínú òfin mẹ́wẹ̀ẹ̀wá tán ni kó má ṣe mà ló wà lọ́wọ́ ẹ̀. Ó ń jalè, ó ń parọ́, ó tún mọ ohun tí òun ṣe tiẹ̀ mọ́ tiẹ̀. Àmọ́ àmọ̀ràn tèmi ni fún ẹ ní pé o. Ìbá sàn wo bíbà sórí tó bá dárí àwọn èèyàn ẹ á dá kó mú un lò kó má bàa ṣègbé wo o tó bá dẹ̀ wá mú ẹ o lè mú òfin kọkànlá. òfin kọkànlá ṣèfẹ́ náà mo ti gbọ́ àwọn kọ́yọ̀ tó ń fẹ́ béèrè rè ṣebí èmi mo ní owó yìí mo dẹ̀ lẹ́tọ̀ọ́ sí. mo ní kó gbọ́ mi. èmi náà ṣà náwó fún lójú àgbo gbogbo ẹ̀ nígbà náà náwó fún mi pé àwọn ìpè voice mi jáde pé mo sing pé mo dẹ̀ ń sing mo ń gbé music jáde àwọn ẹ̀dẹ̀ ń gbọ́ voice mi pé bọ̀wọ́ yìí in fact lakẹ́tọ́ra ẹ̀gàn ó kọjá bẹ́ẹ̀ pé mo ń kọ music àwọn ẹ̀dẹ̀ ń káyé jẹ ọdún òkú ló náwó fún mi bọ̀ kò mí òkú ò bá náwó àlàyé bá nà kówó sáà ti wà ní. tàlélẹ́ tó ń pè mí lásìkò yìí gan-an. ẹ̀gbọ́n ń bọ̀. Ṣáàrí gbogbo ẹ̀ bẹ́ẹ̀. Ṣáàṣe díẹ̀. Very soon. Parí eléyìí. Tí a bá ní parọ́, tẹ́ bá parí bíi ilé ló máa di ilé kẹta tẹ́ bá parí ilé. Oh, thank God. láì ṣe pé ń lọ bí iṣẹ́ weekend. ẹ wo bí bọ̀dà èèyàn gbọ́dọ̀ bára ẹ̀ sọ̀rọ̀ ṣe rí tí wọ́n bá gbójú lókun ó máa fi rẹ̀ fò síta ni. iṣẹ́ kan lẹ́yìn náà ń ṣe tẹ́ tó ń sáré boom tó ń boom yìí ẹ understand so kólú ẹ̀ má bàa dàbí ọmọ tó gbójú lógún mo fẹ́ sáré ní owó tẹ́kẹ́ mi lè ní lára aṣẹ mọ̀ gbogbo mo ń béèrè owó yẹn máa lè fèsì ayé tèmi náà. O fẹ́ lówó kíákíá
o fẹ́ lówó kíákíá àti pé báwo ni mo ṣe ṣe tó fi rí báyìí. Àkọ́kọ́ tó bá fẹ́ lo ọ̀nà tí èmi lò tó fẹ́ tọ ọ̀nà tí èmi tọ̀ wà kọ́kọ́ kàwé torí tó bá wà láyé tá a wà ń sìn tó bá kàwé ọlọ́mọdé ò ṣẹrú gbogbo wa ò ní ṣẹrú ìwọ náà ò ní ṣẹrú o. Àmọ́ bó ṣe wá sọ pé o fẹ́ sáré ní owó kíákíá yẹn ó ṣe yahoo. Ṣé yahoo lẹ́yìn ṣe ni? Èmi ò ṣe yahoo torí o mọṣẹ́ tí mò ń ṣe oníwọ náà sọ fúnra ẹ̀ ń sìn pé mi ò kì í ṣiṣẹ́ ní weekend. Yahoo yẹn á pè ẹ́ ní level tiẹ̀ bó ṣe fẹ́ tètè ní owó yẹn gẹ́gẹ́ bí àwọn kan ti máa ń gbọ́ tó máa ń láwọn èèyàn ṣe. Wọ́n tún ní tó bá fẹ́ kó fast dáadáa o lè ṣe ní yahoo plus. Wàá fi plus yẹn sí bó tún wá béèrè pé kí ni plus yẹn wá ní pé bí àwọn á lọ ṣe oògùn lọ́dọ̀ àwọn babaláwo àbí nǹkan kan wọ́n á kàn fi tẹ́ǹdì á lè máa jó bùlàbùlàbùlà. Èmi wá wò ó sí pé pẹ̀lú bó ṣe wá fẹ́ tètè lówó yẹn yahoo yẹn á lé o torí ṣe ọpọlọ ni wọ́n dẹ̀ máa ń ní sùúrù gan-an kó tó di pé má gàdé ṣe ni pé kò síṣẹ́ tí ò ní wàhálà nù àbí bẹ́ẹ̀ kọ́ ìwọ ṣe kúkú ṣe agbódegbà fáwọn olè torí kó tó tóṣù kan ó ṣe ṣe kó o ti lówó rẹpẹtẹ ṣé o mọ̀ pé o ò fẹ́ kẹ́mi ẹ̀ last. ẹ jẹ́ kẹ́mi mi last. ṣé o mọ̀ pé o ò fẹ́ pẹ́ láyé. máa pẹ́ láyé o. tó bá fẹ́ pẹ́ láyé wà ní sùúrù ni torí mi ò mọ tó mú ẹ tó fi sọ pé o fẹ́ lówó kíákíákíákíá kò dẹ̀ sí gbogbo ẹni tó ń gbìyànjú pé o fẹ́ lówó kíákíákíá tẹ́mi wọ́n ń gùn torí ìbùkún Ọlọ́run ló mú ní là láì fi làálàá kún gbogbo ẹ̀dá tó bá ti wà tó bá ti ń sáré kọjá àsìkò ẹ̀ ohun tó bá wù wọ́n ohun tí wọ́n nífẹ̀ẹ́ sí òun lójú wọn padà rí kó fi ara balẹ̀ gan oníranù òṣì gbogbo owó tí à ń fún ẹ náà kí ni nǹkan tó fi ń ṣe ìranù yìí náà ló fi ń ṣe káàkiri o ò ṣọmọdé mọ́ mo bẹ́ẹ̀ sọ títí irọ́ ni mo ti gbọ́ sà ó kéré mọ́ àgbà ló ń dà yìí mo ti sọ títí mi èmi á máa fi léwọ̀n ẹ̀ káàkiri torí kò lè change kọ́pọ̀lọ́ ẹ lè sọ jìnnà ní gbogbo eléyìí tí mo fi hàn yìí kò sí nǹkan kan méjì bẹ́ẹ̀ mi ò fi fọ́ǹbù mi ò fi ṣakọ sí ẹ bí mo dẹ̀ fi ṣakọ sí ẹ mo ìwà lásìkò yìí láti fi ṣe fún ẹ láti gbọ́n ni. ok ní ìranù òṣì má jẹ́ gbọ́rú ẹ̀ rádà. ṣé mo lè máa bá bí lọlé. ṣé mo lè máa bá bí lọlé. you are free. مسألة أجبار دولة باسمي اللهم بين أيديهم ومن فعلتنا بشيء من ميلاد مجازا كرسي السماوات والأرض ولا يهود في اسمه على العظيم الله أكبر الله أكبر ẹ kú kalẹ̀ o yà wá. ó àfà. ẹ kú kalẹ̀ ẹ kọ̀ ọ̀rọ̀ ọmọ sí i ọlọ́run jẹ́ jèrè wọn o ẹ jèrè rẹ̀ pẹ̀lú ògo t'Ọlọ́run ẹ̀yìn tí mo rí nínú àdúrà tí mo ń ṣe mo rí pé òun àtọkọ rẹ̀ jọ ń ṣe ọkọ ọ̀run wọ́n jọ ń ṣe fàǹfà. mo sọ náà mo sọ. Afa ẹ jálọ pẹ̀lú nǹkan tẹ́ sọ torí ẹ wo serious gan aláburúkú yóò jẹ́ kí n gbádùn ó fọ́ni tí n bá sùn lọ́sàn-án ó máa lálàá the funny part was ṣẹ́rí ọkùnrin tá à ń sọ ó wà romantic kí n tó lálàá yẹn for seconds ó ti máa ya wọ́n wá èmi náà àti lost ṣé o ti máa fi jí lọ́jọ́ kejì everywhere ti máa ro mí. yóò ti máa rọ ìyá wa ẹ mọ tá a ṣe àkànṣe àdúrà fọjọ́ méje ẹ wá bá ń lọ ra aṣọ méje wá aṣọ dúdú méje àwọ̀tẹ́lẹ̀ tí ó wọ̀ méje gbogbo nǹkan tí ó mọ̀ wọ̀ fọjọ́ méje òun dúdú ni bí àwọn aṣọ tó ń wọ̀ bí oníhò káàkiri bí oníṣòkòtò yìí náà ni òun náà lẹ́lọ́ bá ń wá wá á wà ṣiṣẹ́ sí bàbá sì ṣiṣẹ́ sí ọjọ́ méje tí ó wọ̀ òun torí àmọ́jọ́ tí ọkọ ọ̀run rẹ̀ tí ó wà àbí òye ń bá wọn bẹ́ẹ̀ bá wá wọ̀ fọjọ́ méje ọkọ ọ̀run rẹ̀ òun ò fẹ́ràn aṣọ dúdú kò fẹ́ràn aṣọ dúdú bó bá ti rí yóò lè ṣe kíni yóò lè fi ilẹ̀ àmọ́ ẹ tara ṣàṣà ní ìsìn ẹ lọ ra aṣọ méje òun a lè ṣiṣẹ́ sí yóò sì wọ̀ fọjọ́ méje ẹ gbọ́. kó sá ti jẹ́ aṣọ dúdú ó sì wọ̀ fọjọ́ méje àti tinú tí ó wọ̀ tẹ́lẹ̀. pẹ̀lú ògótọ́ ọlọ́run wọ lálùbáríkà àwọn bàbá wa Sheikh Ádámù Abdullahi Ìlọrí yóò wọ lálùbáríkà wọn lọ́dọ̀ alátara ni yóò gbàdúrà wa yóò wọ lálùbáríkà ṣéwù bàbá wa Àlìkàmọ́wí yóò jò rọrùn yóò wọ láwọn bàbá mi.
àmọ́ bó ṣe wá sọ pé o fẹ́ sáré ní owó kíákíá yẹn ó ṣe yahoo. ṣé yahoo lẹ́yìn ṣe ni. èmi ò ṣe yahoo torí o mọṣẹ́ tí mò ń ṣe oníwọ náà sọ fúnra ẹ̀ ń sìn pé mi ò kì í ṣiṣẹ́ ní weekend. yahoo yẹn á pè ẹ́ ní level tiẹ̀ bó o ṣe fẹ́ tètè ní owó yẹn gẹ́gẹ́ bí àwọn nǹkan tí máa ń gbọ́ tó máa ń láwọn èèyàn ṣe. wọ́n tún ní tó bá fẹ́ kó fast dáadáa o lè ṣe ní yahoo plus. ọ̀rọ̀ yín yé mi dáadáa n tẹ́ fẹ́ ṣe yẹn yahoo plus ni wọ́n ń pè. ẹ gẹ̀ẹ́tì ẹ̀ òun ni yahoo plus gangan ni. bẹ́ẹ̀ ni sà ẹ right ṣe rí òun sà ló fẹ́ ṣe yahoo plus yahoo times lèmi fẹ́ ṣe anything tó bá ní ṣe pẹ̀lú plus tó bá ní 10 + 10 20 péré nìyẹn but tí máa sọ pé 10 × 10 contract nìyẹn èèyàn máa ṣe kí ni ó máa ṣe kìsì times yẹn gangan lèmi ta sí. ó dà ìyẹn náà ò bàjẹ́ ṣé ẹ lè gba aṣọ lára òkú tó ṣẹ̀ṣẹ̀ kú tẹ́ ẹ mọ̀ pé tó tún yín kòròkòrò báyìí ló ṣe kú. aṣọ tí a bọ́ lára òkú tó jójú wa gangan ló ṣe kú ló ṣe sọ́lẹ̀ gbogbo ẹ̀ náà ló lè àmọ́ olúwa kún fáwé àti àdúrà náà. bàbá ó ti á fún o bàbá ti já bàbá ni mo ti ẹ̀ ń bèrè ẹ wà fẹ́ ìmọ̀ bàbá ń kọ́. láti ibi tí o ṣe kò sí. mo fẹ́ rí bàbá ni. kí ẹ fẹ́ gangan kí wọ́n fẹ́ rí wọn hún. pé kí ni mo fẹ́ rí wọn fún. ẹ kẹ́ fẹ́ rí wọn hún. gẹ̀ẹ́tẹ̀ èmi àti wọn jọ ní àjọsọ kan ni mo ti wá gbé wá aṣọ ẹni tí mọ́tò. bọ́dà yahoo ni. àìrọ èmi tẹ̀sẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni o. ẹ ń yahoo. àgẹ́jẹ́ yahoo yahoo plus kọ́ lèmi o yahoo times. bọ́dà ẹ̀ ní dáyàn o ibi bàbá dílé ẹsẹ̀ sẹ́ẹ̀ pẹ̀lú ẹni báwọn débẹ̀. mo dẹ̀ bí wọn èmi kan dájú wọ́n ṣe èèyàn ọmọ kan má ṣe ṣe ẹyin kan bá dájú ẹ̀ tó kàn lè ṣe ìyàwó ẹ̀yìn èèyàn ẹ̀ kó bá wọn tọ́ lẹ́sẹ̀ bàbá ti dẹ̀ nílò police lẹ́sẹ̀ tí ọlọ́pàá kan lè dédé bí kán pọ́ńdù gbogbo wọn ó dẹ̀ di police station àwọn tí mo wọn lọ police station láti jẹ́ tààrà tí wà lẹ́bẹ̀ẹ́ lẹ́sẹ̀ yìí àmì ẹni máa gbà wọn lẹ̀. ẹ ṣe yan de o. ọkọ ẹ ní sùúrù ìgbà ọgọgọ náà fẹ́ dé. tbc dé ẹ jẹ́ yọ kí ní etí yín kẹ́ bá gbọ́ràn ṣé ẹ gbọ́gbọ́ mú wì ní èmi bàbá wọ́n ti mú ọ lọ police station wọ́n ti máa bá kúrò ní police station lẹ́sẹ̀ ẹ̀wọ̀n náà ń lọ ó ní ọ̀rọ̀ èèyàn nú èèyàn kú sí mọ́dà rán pẹ̀lú rẹ̀ ọ̀rọ̀ ìdíjọ iye èèyàn ti kú sí ẹ̀gbọ́n ẹjọ́ mo nígbàgbọ́ pé iná kú fẹ́rù bojú. ìtumọ̀. ọ̀gẹ̀dẹ̀ kú ó fọmọ ẹ̀rọ pò bẹ́ẹ̀ ṣe wà yìí bí bàbá ṣe ń ṣiṣẹ́ yẹn mọ̀ pé ẹ máa fojú sí dáadáa. bọ́dà ìtumọ̀. wípé mo ti gbàṣọ yẹn dé ni. ẹ gbàṣọ dání ẹ jọ aṣọ ẹ ṣé fún èmi ni àbí fún bàbá àbí ẹ̀yin má máa wọ̀ ni. pé aṣọ tá a bá gbà lára òkú lára nínú mọ́tò tó lásìẹ̀tì. kí máa ń fi ṣiṣẹ́ èlé yẹ yín kí ẹ jọ kí ni kẹ́ ẹ dájú báyìí náà àyìn wá di police station ẹ fẹ́ mi náà plan kémi náà dé police station àbí ẹ bí ẹ lè lọ ẹ wá èmi àti ìjọba dé police station ni. ẹ ṣọ́ dájú báyìí náà àyìn wá ní àbátò police ẹ̀tọ́ wá ṣe pé kọ́kọ́ kémi wá gbàṣọ kémi náà dé kí n dèrò ẹ̀wọ̀n àṣetán yóò kì í ṣe yahoo plus yahoo times kó máa times kó máa di double mo ti sàmì ìṣojú rẹ. ń ṣàwọn ọlọ́pàá ìgangangan báyìí náà torí ọlọ́run ṣé láti kò lè ẹ̀kọ́ ń bàbá yẹn wọn á ní bàbá ń ṣe yahoo plus kí ló kàn ń bẹ̀rù yahoo ṣé yahoo plus bẹ́ẹ̀ ṣe ni yahoo times ní tèmi ṣé
ṣé máa dáṣọ padà ni ṣé àti ẹ̀ dáṣọ padà ọlọ́pàá ò ní múyàn àti wípé mo lè ṣe fẹ́ nú mi lórí aṣọ yìí náà ìfẹ́ nú mi ni màá ṣe o. síkò síkòlì ọmọ mi tó ṣọ́ tó dó tán ó dúró mi wá ní síkòlì yes ó ń ta bọ́sikọ́là ó ń ta akube ó ń ta tuntun akube ló pọ̀ jù nínú tó ń dà á rẹ̀ ilé lọ́wọ́ mi. hello Siko bolo wa. Sikoni àkílẹ̀ confam confam ó jáde tán ó dé. àkílẹ̀ ṣẹlẹ̀ long time. ó tẹ́rìbù gan ni o má bínú máa yẹ kí n fọwọ́ lẹ̀ sọ̀rọ̀ sísí mi kan ló dé láti England tó yẹ pé mí ni àsìkò ó ń déètì sí Ronaldo lọ́hùn yẹn. Ronaldo tó ń play fún Madrid. Fún Madrid. ilẹ̀ confam. kí ló fẹ́ sórí mi ò ń proud ni. ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀. mi ò ń proud ni ó wá fún láṣọ ó send aṣọ sí England aṣọ yẹn lọ́mọ yẹn wá jù ó send aṣọ yẹn sí mi pé kí n tà máa ní àìwọ́ ní gbogbo ọjọ́ ìfà yẹn aṣọ yẹn ni bọ̀ ó wọ̀ o 15k ní jáde bí ṣeré o. ẹjọ́ jáde ẹja rí kí ló ṣe ẹja rí. kódà tó fọ́ọ̀lì ni pé bọ́mọ yẹn ṣe send nọ́mbà mi sẹ́ ó ní à mo ṣe jọ Marcelo báyìí. ilẹ̀ Marcelo Ronaldo ẹgbẹ́ gbé jáde nu lálẹ́ ló wà. èèyàn tí Ronaldo máa ń pè mí pé Marcelo 15k ni ó dúró tán ni o 15k ní Ghana. ẹ̀gbọ́n àkúbè lélẹ́yìí àkúbè tó grade ni àkúbè ni. rádà ìwọ gan gbójú ń bẹ̀ ó ti bá a nìyẹn àsìkò Kánù gangan ló ń dé tẹ́lẹ̀ Kánù gangan ló gbúdọ̀ kẹ́ African man nìyẹn. ó tún ti kúrò ní Ronaldo Marcelo confam ó ti di Kánù. Kánù Ronaldo ìwọ gan ó dà ìgbà tó dẹ̀ ti já sí yẹn mú 10,000 wá. bọ́ ẹ̀gbọ́n 3k ni o. rárá 5,000 ní jálẹ̀ 5,000. ẹ̀gbọ́n 3k máa dé nìyẹn jàre even tó great gan ni kò táwọn eléyìí náà wo nǹkan tí mo wá ń gì náà ẹ̀gbọ́n ẹ sọ̀rọ̀ ó máa dín o ó máa dín o. báàlẹ̀ ó dà máa kó mi láyà jẹ ìyan sí Ronaldo máa ṣe kínní ṣé 3k yẹn wà nílẹ̀ ṣé 3k yẹn wà nílẹ̀ bílẹ̀ Siko Siko ni kò lẹ́nu. ṣé bẹ́ẹ̀ lọ́mọ mi ò ní kú ni ṣé bẹ́ẹ̀ nìkan kò ní sọ ọmọ mi ni ọmọ yìí mọ̀ gbọ́dọ̀ pa fún sọ́mọ ni àtìgbà tọ́mọ ẹ ti láksidẹ́ǹtì láti jẹjẹ tó ti wà ní kómà ọmọ yìí ò lajú àfẹ́ ṣàánú mi. kókò lè ṣe bí aṣọ rẹ̀ ń bẹ lọ́rùn rẹ̀ àbáṣọ nǹkan ló wọ̀ ni. aṣọ dúdú ló wọ̀ jáde nílé ṣùgbọ́n nígbà táwọn nọ́ọ̀sì fi gbé dé hospital wọn làwọn ò bá aṣọ kankan lára rẹ̀. àwùsù bìlẹ̀ àwùsù bìlẹ̀ àwùsù bìlẹ̀ subhanallah wọn bá aṣọ lọ́rùn rẹ̀ ọ̀dà ìyá wa ẹ mọ tá a ṣe kẹ́ tó mọ lọ ń fún yín tíra kan kékeré ni ẹ fi sí gbèrè rẹ yóò sùn lé yóò gbórí lé látàdúrà tí bá ṣe hàn yín fún ara rẹ yóò mọ wá gbogbo ibi tá a sọ rẹ wà ẹlẹ́dàá rẹ yóò mọ wá káàkiri bó bá ti wọ pẹ̀lú ògo t'Ọlọ́run káta ni yóò bìyà nígbà máa bẹ̀rẹ̀ àdúrà kan ní ìsìn níwọ̀n bá ti fi ṣe ẹ sì mọ̀ sàmì sẹ́gbọ́ òṣèlú lẹ́mí ní ṣẹ́jọ́ kan rọ̀jò bismillahir rahmanir rahim àlàwùlá ilẹ̀ ilẹ̀ wọ́n yóò fẹ́ máa dáhùn. ẹ̀gbọ́n tó dáa sí ẹ̀gbọ́n lọ àwọn ọ̀rẹ́ mi máa ń sọ̀rọ̀ yìí fúnra ilẹ̀ bẹ́ẹ̀ dáná ni. òun ló wà ń bẹ. mi lọ. kí ni problem tó wà ń bẹ mo lè dáná. mo fẹ́ dáná fúnra mi ni mo wá fẹ́ wo àwọn nǹkan tí mo fẹ́ lò èyí tí ò bá sí ń bí màá lè mọ bí mo ṣe máa lọ ra àwọn tó kù. ẹ ṣe ọjọ́ àwọn ọ̀rẹ́ mi kì í máa kì í. kò tọ́pẹ́ yóò ṣe problem. ọ̀dà ètè ní sùúrù mo fẹ́ bá yín sọ àwọn kankan. mo ń gbọ́ nǹkan tó ń sọ. kí ni. ojú àwọn ẹ̀mọ̀ kan fẹ́ rí yín fún kankan fẹ́ yín ṣe ọkàn náà ní sinmi ó dẹ̀ wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nǹkan. ṣe lọ àpọ̀n mi létí.
bọ̀dá èmi kàn ń ro nǹkan kan pé bóyá kí n lọ gẹ́ẹ̀tì àbámẹ́ kékeré kan kí n kàn move on pẹ̀lú life mi. ìgbà wo ló ń lọ? náà mò ń wò pé bóyá tí n bá jẹ nǹkan tí mo fẹ́ jẹ tán ó gẹ̀ẹ́tẹ̀ màá lè gbé ẹ dání òun ni màá tẹ̀lé fi lọ mọ ibi tí o gbà. ẹ̀yin lè sọ pé bẹ́ẹ̀ ni ẹ̀yin lè sọ pé bẹ́ẹ̀ kọ́ nítorí bá sọ ni your wish is my command. èmi ni màá ní kó má wọnú ilé tó gbà apartment ẹ tó gbà màá ní kó má wọ bẹ̀ kí n tèmi. irọ́ mo tẹ̀tẹ̀ fẹ́ gbà ni mo máa need àwọn change kan láti get apartment. àwọn change láti fi ra nǹkan sí apartment àbí láti fi gba apartment. mo máa need àwọn change kan láti get apartment. change ló máa fi gba apartment bíi change tó fi ń wọ táìsì tó fi ra maggi kitchen. ọ̀dà ohun tí mò ń sọ yé yín àdéhùn kan gba apartment kékeré mo máa need owó láti gba ilé. o nídìí owó lọ́wọ́ mi ó ní change bóyá máa rí nìyẹn bẹ́ẹ̀ ni èèyàn bá járun gún bẹ́ẹ̀ ni tí o mọ iṣẹ́ owó ṣe tó jẹ́ pé ọ̀lẹ ni bó ṣe máa rí nìyẹn gbogbo àwọn owó tí mò ń fún ìwọ àti àwọn ọ̀rẹ́ yẹn kí ló rò pé owó kí ló pé kò sí mi ní kò fi bàbá jẹ mo ní kò waste ẹ̀ dànù mo ní kò nà nígbà tó wà nà dànù kí ló wá fi ṣe. mo fi ra aṣọ. àwọn aṣọ wo. tó ń wọ̀. suit òun agbádá jọ sílé. láìṣe olóṣèlú. àwọn aṣọ wo ló fi rà wo gbogbo èrò ọkàn tèmi ni pé irú ọjọ́ báyìí tó bá nídìí irú nǹkan báyìí kò yẹ kó wá bá mi mọ́ máa support ẹ ní iye tí bá dẹ̀ ní ni máa fún ẹ èmi ti rò nírò wípé o gbọ́dọ̀ ti lówó nínú àkáǹtì ẹ̀dẹ́ level pé ó máa lè fi mú wàá sọ kó fẹ́ lọ fi gba apartment tó fẹ́ gbà kódà kó fẹ́ gba 3 bedroom flat kó kúrò ní 2 ó yẹ kó o lè rówó tó máa fi gbà yẹn èrò ọkàn tèmi nìyẹn ṣùgbọ́n bọ́ lọ́wọ́ yìí mi ní ṣí gbá tí mo lè fún ẹ. tí n dẹ́yìn sọ ni pé kò sí. kò sówó báyìí. ẹ lè assist. anytime tó bá ti fẹ́ lọ o lè máa lọ. o ní tí lọ anywhere sí o torí mo fẹ́ sáré ṣe nǹkan tí mi ò bá rí inú ilé wa lè bá mi rà ní junction lọ́dọ̀ yàrá mọ́ ọ̀dọ̀ yàrá mọ́ woman tó wà ní junction yẹn wà á lè ra nǹkan wá látọ̀. mi ò lè bá yín ra nǹkan kan. ẹ gbọ́. ẹ gbọ́. mo gbọ́ mo ṣe wípé mi gbọ́ ni lẹ́nu tiẹ̀ lẹ́nu ẹ ló lè bẹ́ mi sẹ́mi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. tí ẹ bẹ́ẹ̀ bù mí àbí. sẹ́mi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. ẹni kò sọ wá apartment. jọ ṣé torí owó apartment ni àbò onímì inú tẹ́lẹ̀ wá àrùngún ni ẹ kò yẹ abáramúre gẹ̀dẹ̀ yẹn so gbogbo nǹkan tí mo ti ń ṣe fún ẹ nínú ilé yìí ohun tó fẹ́ fi san fún mi ni lórí pé o béèrè owó apartment mo dẹ̀ sọ fún ẹ wípé arúgbó ni ẹ o lè ní ẹ o fẹ́ ṣe o kàn ṣe ẹ̀kẹ́ rígidì ni mo ṣàmọ́ bí mo yẹ mú ẹ kó tó máa yọkùn nù lé mi o wá yáǹsì o béèrè owó apartment lọ́wọ́ mi mo ní mi ò ní gbogbo owó tí mo ti kó fún ẹ tí n bá kọ́lẹ̀ síbi kan tí n bá lọ gbé jáde fún ẹ. bọ̀dà tí bá wà position yìí máa ṣe jù bẹ́ẹ̀ lọ. sọ́ọ̀sì èmi ló wá ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. bọ̀dà tẹ bá wà position mi ẹ̀ ṣe the same thing. ẹni tó ajé mi lẹ́gbọ̀n máa tún ṣe dáadáa ju yín lọ fún yín. epo kọ́ lè fẹ́ rà mo ti bá yín rà. má jẹ́ rí ẹnu lé o mo fún ẹ ní 20 minutes péré kó o fi kó gbogbo nǹkan tó bá jẹ́ tiẹ̀ nínú ilé kòkó kúrò mi tí bá padà rí ẹ má má wágó fún ẹ ní ó dẹ̀ mọ̀ mi má fọ́ orí ẹ ni. kí ló ṣẹlẹ̀ sọ́rọ́ ọmọ ìsinmi ni sọ́rọ́ ọmọ ìsinmi ni.
baálẹ̀ kí ló ń ṣí ẹ ó dẹ̀ ń fún mi lóhùn látàárọ̀ kí ló mú ẹ. ẹ má sọ fún mi pé kí n bára lẹ̀ irú ìròyìn lórí ibùkún ò lè bá mi sọ lẹ́nu láti ọjọ́ tí mo ti wá ra aṣọ sí ìlọ́wọ́ yín ni mo ti notice pé bad luck ló máa já fún mi tí bá ti wọ jáde bẹ́ẹ̀ kò sọ tí mo bá wọ jáde bẹ́ẹ̀ tó ẹ pé mi kì í padà gbà kó ẹ wo bíbà mi ìraṣọ mọ́ ẹ fún mi ní owó mi mi ní ká fún mi ìraṣọ mọ́ tẹ́pẹ́ aṣọ sí lọ́wọ́ mi. kí ló tó ń sọ ọbẹ̀ nítorí ẹ ti dàrú báyìí ṣó ṣe ń raṣọ lọ́wọ́ mi ni ṣé first time tó fẹ́ wá raṣọ lọ́wọ́ mi lélẹ́yìí ni so o ti gbàṣọ lọ o ti lọ faṣọ bí ẹ̀mẹ́ta bí ẹ̀mẹ́rin o sọ pé kí n wá gbàṣọ padà kí n hàn gẹ̀ ṣé wọn náà lè ra irú ẹ̀ padà ni. ṣe gbádùn mélòó ni mo wọ aṣọ mo fọ aṣọ yẹn lẹ́ẹ̀kan mo dẹ̀ wọlé márùn. Can you imagine o fọṣọ lẹ́ẹ̀kan o dẹ̀ wọlé márùn o dẹ̀ sẹ́ẹ̀ pé kí n hàn gẹ̀ padà kí n ta fáwọn èèyàn kí n fún ẹ lówó ẹ kí n fún ẹ ń díẹ̀ ní owó ẹ kí ló mí báyìí mi ní kọ́ bọ̀ tí mo lè fún ẹ. ẹ lè gbábì. mi ò lè fún ẹ. ẹ wo máa make sure pé mo bọ orúkọ ṣọ́ọ̀bù yín jẹ́ sí kò lè àbí kí ló gbọ́ orúkọ ṣọ́ọ̀bù yín mo gba àwọn kọ́sítọ́mà yín náà mọ̀ pé aṣọ bad luck lẹ́ ń tà ṣe ti gbẹ̀yìn oníranà òṣì yìí. ó nìyẹn o kò lè gbáṣọ lẹ̀ orí ẹ ò pé orí ó fà mí sí kòtò ọlọ́run kò lè ó ṣe gbáṣọ lẹ̀ aṣẹ́wó. ọ̀rẹ́ mi báwo wá ní báyìí. dáadáa ni o ọ̀rẹ́ mi mo ní kí n sọ fún ìyá dami kí wọ́n gbé kátọ̀nù kìíní yẹn wá. nǹkan tó máa dáná nìyẹn. àsìkò òjò láwọ̀ ayé ìyẹn dẹ̀ máa tú wà òkè dáadáa fún mi. ilẹ̀ etí. arákùnrin kí ló ṣẹlẹ̀ má máa yọ mí lẹ́nu jọ nítorí ọlọ́ọ̀ ṣáà ní pé mi àtọ̀rẹ́ mi jọ ń sọ̀rọ̀ kí ló dé. gílé sí ẹ ìwọ kan ká ẹ jẹ mẹ́rin òṣìṣẹ́ ìwọ tẹ́ tó bá fẹ́ wò mí tó bá wò mí látòkè láì tó bá ń bọ̀ wá dáhùn kan wá dúró òrí wò lọ dé dẹ́ ilẹ̀ ilé ló bá dé èlò ní àṣìṣà. ṣé ni lo ti ń rà ni. ó ṣì ń lò lẹ̀kẹ̀ yìí náà. ṣọ́ra ẹ̀ o. ẹgbẹ́ ó ṣì ń lò wẹ́wẹ́ ṣì ni. nǹkan tó bá fẹ́ rà ní kò rà má yọ mí lẹ́nu lójútọ́ tó lọ́ọ́ ṣàárọ̀. òṣùwèrè. kí lélẹ̀ ọ̀rẹ́ mi ò rí nǹkan tí mo rí ni. ta ló gba aṣọ ara rẹ̀ tó pọ̀ tó yìí ni. ẹ gbà mí o olúwa o mo rí nǹkan rẹ̀. ọ̀rẹ́ mi ta ló gba aṣọ lára ọkọ ẹ̀. ṣọ́ra ẹ̀ obìnrin tí lọ́kọ. Bọ́dà wá sẹ̀ ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀. a ní kò wá kí ló ń ṣe ẹ̀ wá jáde rà. wà báwo ni ìṣáájú wa ṣe everything ṣáà ń lọ normal. ẹ̀gbọ́n ṣe ń bá yàn jà ní kí ló dé òun yìí lè. inú tí mo bí ẹni kò máa dáhùn anyway wo bẹ̀tà aṣọ tí mo tà fún ẹ̀ ń jọ sí níbo laṣọ yẹn wà. aṣọ Ronaldo mo sọ ẹgbẹ́ Ronaldo kọ. Ok, sorry, òótọ́ ni ẹ sọ bẹ́ẹ̀ aṣọ Kánú tẹ́ gbà lọ́wọ́ Kánú. Hello. Kí máa ń bí ẹnì kan aṣọ tí mo fún ẹ ń gbà yẹn ń bolo wà. Ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀ pẹ̀lú aṣọ wa. Kí ló ń ṣe bọ́ọ̀ ìtorí Ọlọ́run báyìí? Ó máa ní padà gbà pé mo láṣọ wà. Ẹ̀gbọ́n mo ti táṣọ náà aṣọ tí ó ń ṣọ̀rọ̀ 2 weeks tí ó ń ṣe 3 weeks aṣọ bí almost a month tẹ́ wọ́n sọ fún mi pé mo láṣọ wà ń sìn. Ta ló ta fún? Tí mo ta aṣọ fún bá. Kọ̀mọ́ kí ló ṣẹlẹ̀ gangan pẹ̀lú gbogbo pọ́sọ̀ tẹ̀ ń bí mí léèrè jáde. A ní ta ló taṣọ fún wa. Ta ló ra aṣọ tẹ́ ń sọ? Kẹ́mi ló ra aṣọ tẹ́ ń sọ ẹ̀gbọ́n even ẹ̀gbọ́n aṣọ tẹ́ ń sọ̀rọ̀ nípa ẹ̀gbọ́n ó di wàhálà ó dá wàhálà lẹ́ ń bí báyìí. Ó máa dá wàhálà lẹ́. Ó kí ẹ ti mọ̀ káṣọ máa dá wàhálà lẹ́ tẹ́lẹ̀kẹ́ tó mú wa. Kí ló ń ṣe mo máa ṣaṣọ ta o. Ẹ̀lò níbo ni Kẹ́mi ń gbé? Ẹ̀gbọ́n mi mọ bí tí Kẹ́mi ń gbé jàre ṣé mi àti ẹjọ́ ń gbélé ni. Bọ̀ tó bá padà wà mo lè gba nọ́mbà ẹ̀ kí n dẹ̀ fún yín nọ́mbà ẹ̀ kẹjọ mọ̀ nǹkan tó bá jọ fẹ́ ṣe fúnra yín. Ní láìkí bẹ́ẹ̀ ń ṣe tẹ́ ń sọ bọ̀dà ṣọ́wà kí ló ṣẹlẹ̀? Ẹ rẹ̀ bẹ̀ pàdé àgbàkú. Wàá sọ fún dájú ẹ̀ tí mo sọ pé iṣẹ́ wọn ti parí kí ṣe ti parí àmọ́ ó kù bí kí kò ti sùn ọ̀dà ó ní fún wọn ṣe ká lè ra ọ̀dà ká lè gbé ó sọ fún mi. Ẹ pẹ̀lẹ́ ń kú. Ẹ káàbọ̀. Ẹ lẹ́ ń kú. Ẹ kú jọ́ mẹ́ta. Ọ̀gá tí ó dé dúró ilé yẹn lẹ́fẹ̀ẹ́. Rárá sà mo jẹ́ ọmọ kan tí wọ́n kọ yìí. Ọkọ yìí. Bẹ́ẹ̀ ni ẹ lẹ́sà. Àwọn ìdọ̀bálẹ̀ wà fún ṣe wà náà. No background mi lẹ ti máa mọ̀. Kí lẹ fẹ́ kí ni mo lè ṣe fún yín? Ẹ jọ ṣẹ́ mọ́ Tòtòrò. Dáadáa lábẹ́òkúta wa ni. Good. Ẹ̀gbọ́n ẹ mọ̀ nǹkan ṣe rí ẹ máa bá mi parí òwe yìí. Tọ́mọdé bá dúpẹ́ orí àná. Àgbà mi sí. Ẹni tó bá dúpẹ́ orí àgbà mi sí. Good.
ó láti jẹ́ pé ẹ brilliant nígbà tí wà ní school ìwé yín ó lé kan ẹ jọ ẹ máa fún mi ní 20 naira. ṣé gbogbo ọ̀rọ̀ yín yẹn látàárọ̀ 20 naira yẹn lẹ ń padà bọ̀. just 20 ojú bẹ́ẹ̀ lọ. ọlọ́run á dúró tì ẹ rí bá ti ṣe ó yẹ kẹ́ ẹ lè rọ́nà pé ọlọ́run á dúró tì ẹ ṣé gan ẹ̀gbọ́n pẹ̀lẹ́ ẹ ṣé gan. ok o. kẹ́ ẹ tẹ́kẹ̀ ara yín àbí mo rí sí i. ẹ̀dùn ṣé fine bara ni ọ̀gbẹ́ni yìí ṣe àbí ó kàwé ó ní problem. nílé ni tẹ̀ ń jẹ́ báyìí olórí burúkú aṣọ kókó lọ kárùn náà máa dáná fún mi. ẹ káàsán madam. ẹ káàsán. ṣé wàá gbọ́ mo wà ókè. èwo lẹ ṣe. sọ́nà ọba. mi ò mọ ohun tó dé mo kàn jáde nínú ilé mi ni o bí mo ṣe jáde mo wá wò pé jíjáde mi kí n má lọ jáde lékú lọ́wọ́ ẹ jọ̀ọ́ madam ẹ̀yin náà ò ní jáde lékú lọ́wọ́ o ẹ jọ̀ọ́ ẹ bá mi parí òwe yìí tọmọdé bá dúpẹ́ orí àná ńkọ́. ó máa rí mi gbà ni. ẹ ṣọ́ pé ó máa rí mi gbà ẹ ní ṣánkú ẹ ní rí wàhálà ẹ ní bẹ́ẹ̀ tó. ẹ jọ̀ọ́ ẹ fún mi 5,000 naira. ọ̀nkọ́ ẹ má bínú mi wá ní 5,000 tó bá yẹ pé mo ní 5,000 máa fún yín bọ̀ mí ni kò síbi tí mo ti fẹ́ rí ẹ má bínú. aṣọ yìí kan. aṣọ ilé. yes. ẹ fẹ́ máa mú lọ. ó worth 500,000 naira. mo yọ̀ǹda fún yín máa mú lọ. ó worth 5 million naira. kókùlọ̀ kárùn lọ ni òun 225 ní lóṣòdì. kókùlọ̀ kárùn lọ ni òun. ẹ ṣe ọlọ́run á ràn yín lọ́wọ́ o ọlọ́run á wà pẹ̀lú yín ṣé bí mo ṣe wà yìí mò ń kó lé mi mò ń gba bẹ́ẹ̀jẹ̀ ńlọ nìyẹn ìbí ni màá bá wọn sí tòrótò ẹ mọ̀ ó sáré yẹ̀yìn náà tòrótò yá. ó ti ẹ̀ dá ọlọ́ọ̀ṣẹ́ o kókó lọ kárùn lọ ẹ máa kó lọ ó ti dá báyìí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع له باسمه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العظيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عليتم حريص عليكم بدون من Allah ya ẹ ti rí Ọlọ́run ni ó yá ẹ bá máa sọ yìí ó yá dáàbò ẹ dá sí láà ẹ máa fi ẹ máa dáàbò. La ilaha illallah 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 Allah akbar alhamdulillah alhamdulillah yalo ẹ dúpẹ́ yàrá alhamdulillah alhamdulillah ṣe rí pé ẹni gbójú lọ́lọ́run kì í jogún òfo ṣe rí pé ìjogún òfo ẹ jogún bàdà báyìí àbí bẹ́ẹ̀ kọ́ mo sọ pé bọ́kọ̀ ọ̀run rẹ̀ bá ti wá bó bá ti gbà sọ àwọn rẹ̀ àbí kò yé ó lọ́n ti ẹnu òun náà sì mọ̀ sílé ayé rẹ̀ àbí òye òun ló dífá fún pé a wà fọṣọ Ọlọ́run pé àmúdá wà ṣúkúra síra wà jàràtà. àmúdá wà ṣúkúra síra wà jàràtà léèlà ìrọ̀bẹ̀lẹ̀ alámínà.
Kíkọ́ ọmọdé má dẹ̀tẹ̀ tó bá ti lè dáhùn lọ́wọ́ ó ti lè fún kọkàn lára ó ti tẹ́ fún mi ṣùgbọ́n àlè tó já sí fún mi tó bá ń rántí dáadáa ọjọ́ tó wà tẹ̀gbọ́n ìjọ lọ sílé tó ń kọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tó ti pọ̀ mẹ́ ní ti pè lọ́wọ́ nítorí pé ilé tó kọ́ ìwé náà kọ́ fún nítorí tóun àtìyàwó ẹ̀ bá padà sí ìlú òyìnbó lẹ́yìn tí wọ́n dẹ̀ ti padà kò lè jogún àwọn ṣòro rẹ̀ ẹni tó bá dápẹ́ ló ń jogún òbí tó bá lé ayé ara rẹ̀ ó kú ẹ̀ ó kú wá ẹ̀ ibi tó fi kọkànlá tó bá ẹ̀ dé yẹn ìfẹ́ rẹ̀ ìdìbò. You can continue with your owó ló ṣe kókó ló ṣe pàtàkì. Ìfá la ó pè sọ̀rọ̀ yìí o, ọ̀run mi là ó bọ̀. Zero. Alpha. Olè o. Anywhere àti bá dé mo fẹ́ kọ́ pọ́n mi lé cause ìwọ la torí ṣe. All the calculation to get inspiration no bad jubilation in this nation. Tí bá ní kí n máa mission ó pọ̀ gan bí tó dùn tó ń ṣan. Mo lè sọ́tàn mo lè wí tán kọ́lọ́ ń gbórí mi sókè o fọwọ́ ta lánúlẹ̀. Ọjọ́ celebration enemies on vibration Ọlọ́run gbé mi sókè kí n dájí tọ̀nà o. Mo ti dọ̀mọ́ Allah ọmọ ọlọ́pẹ́ ni mí mo ṣọpẹ́ gbọpẹ́ because apá ti jábọ́ ṣìgìdì ti rànjú àwọn ọ̀tá ti pààyàn ọmọ ọlọ́pẹ́ ń gbọpẹ́ the money mo dúpẹ́ alihamdulilayi mo gbọ́ pẹ́ wá tẹ́gbẹ́gbẹ́ mo nù rà mọ́ pẹ́ dá junction to junction ọ̀rẹ́ mi lọ ń sọ no say nobody mi ò wojú ṣe kí lọ ń sọ ọmọ mú yó mo gbọ́ pẹ́ wá díṣẹ́ òkú máa dúró òyà dáṣẹ́wé yọ sọ́rọ̀ clever boy paloma ìdí tí mímọ́ kan fàndé yẹsọ gbọ́ pẹ́ wá táwọn kàlí tó wá dúpẹ́ mímọ́ lòlú mo ti dọ̀mọ́ Allah ọmọ ọlọ́pẹ́ ni mí mo ṣọpẹ́ gbọpẹ́ because apá ti jábọ́ ṣìgìdì ti rànjú àwọn ọ̀tá ti pààyàn.